nítorí gbèsè Rabiu fẹ́ para ẹ̀ dànù. Àwọn aláṣẹ iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kánò ìyẹn Kano State Fire Service ti dóòlà ẹ̀mí baálé ilé kan ọ̀gbẹ́ni Rabiu Saifilahi ẹni ọdún mẹ́tàdínlógójì tó fẹ́ gbẹ̀mí ara rẹ̀ dànù lẹ́yìn táwọn kan tó mú lọ láti ṣèwé ìrìnnà òkè òkun fún ní kó dá owó tó gbà lọ́wọ́ àwọn padà fáwọn ní kíá. Aláròyé gbọ́ pé owó tó lé ní mílíọ̀nù 2 náírà ni Rabiu gbà lọ́wọ́ àwọn aráàlú kan tí wọ́n láwọn fẹ́ lọ sókè òkun tó sì mú wọn lọ sọ́dọ̀ oníbàárà rẹ̀ kan tó ń bá àwọn èèyàn ṣèwé láti lọ sílùú òyìnbó pẹ̀lú ìrọ̀rùn. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni ìlú táwọn yẹn sọ pé àwọn ń lọ, ọ̀tọ̀ níwé ìlú tí onítọ̀hún ṣe fún àwọn yẹn. Ọ̀rọ̀ owó ọ̀hún ló sì díjà ńlá sílẹ̀ láàrin Rabiu àti àwọn tó lówó yìí. Ọ̀rọ̀ ọ̀hún le débi pé Rabiu kì í lè sùn dọ́kàn mọ́ rárá lójú oorun nítorí pé igbe màá gbowó mi ni àwọn yẹn ń pa lé Rabiu lórí nígbà gbogbo. Nígbà tí kò rí ọ̀rọ̀ ọ̀hún rò mọ́ ló bá pa ọkàn pọ̀ tó sì gbèrò láti pa ara ẹ̀ dànù nítorí tí kò sówó lọ́wọ́ rẹ̀ láti dá a padà fáwọn tó ń béèrè owó wọn. Alukoro ètò ìròyìn fún iléeṣẹ́ panápaná nípínlẹ̀ Kánò Alhaji Saminu Abdullahi tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù kínní ọdún 2026 yìí sọ pé ṣe làwọn gba ìpè pàjáwìrì kan látọ̀dọ̀ àwọn ẹlẹ́yinjú àánú aráàlú níbi tí Rabiu ń gbé táwọn sì tara ṣàṣà lọ síbẹ̀ láti dóòlà ẹ̀mí rẹ̀. Ó ní nǹkan bí aago 10 òwúrọ̀ ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí la gba ìpè pàjáwìrì kan láti ẹ̀ka iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Kánò kan tó ń rí sọ̀rọ̀ iṣẹ́ àti ilé gbígbé láàrin ìlú. Wọ́n sọ fún wa pé Rabiu fẹ́ pokùnso ní agbègbè Tarauni níjọba ìbílẹ̀ Tarauni nípínlẹ̀ Kánò yìí kan náà. A sáré débẹ̀ a bá a nídìí igi ọdán ńlá kan tó fẹ́ lọ pokùnso, a dóòlà ẹ̀mí rẹ̀ lójú ẹsẹ̀. Nínú ìwádìí tá a ṣe láti gbọ́ pé agbègbè Sèmégù ni Rabiu ń gbé ṣùgbọ́n tó ro gbogbo ẹ̀ pin nítorí pé òun gan ni alárinà fáwọn kan tó fẹ́ lọ sílùú òyìnbó. Ó mú àwọn onítọ̀hún lọ sọ́dọ̀ àwọn tó ń ṣètò láti lọ sílùú òyìnbó. Wọ́n sanwó ńlá fáwọn tí wọ́n ń ṣètò rẹ̀ ṣùgbọ́n àwọn tó kówó sílẹ̀ sọ pé kì í ṣe ìlú táwọn jọ sọ ni wọ́n ṣèwé rẹ̀ fáwọn. Fún ìdí èyí wọ́n ní kí Rabiu dá gbogbo owó àwọn padà fáwọn níwọ̀n ìgbà tó jẹ́ pé òun ló ṣe àtọ̀nà báwọn ṣe padà bọ́ sọ́wọ́ àwọn gbájúẹ̀ ọ̀hún. Rabiu gbìyànjú láti dá 500 náírà padà fáwọn onígbèsè rẹ̀ ṣùgbọ́n àwọn yẹn ní dandan ni kó wà wọ́n pé pérépéré. Nígbà tí kò rí ọ̀rọ̀ ọ̀hún rò mọ́ ló bá pa ọkàn pọ̀ tó sì fẹ́ lọ pokùnso nítorí pé ṣe làwọn tó jẹ ní gbèsè ń fà á láṣọ káàkiri láàrin ìlú. Wọ́n ti fa Rabiu lé àwọn ọlọ́pàá agbègbè náà lọ́wọ́ báyìí kí wọ́n lè ṣèwádìí dáadáa nípa rẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.